Mo kí gbogbo wa wípé a káàbọ̀ sórí ètò. Ẹ káalẹ́ ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, a kú ọdún, a kú ìyèdún. Èmi wá ṣe ọ̀pọ̀ ẹ̀ láyé. Ìwé mímọ́ sọ pé tá bá rí ẹni tó ń yọ̀, ká bá wọn yọ̀. Tá bá dẹ̀ rí ẹni tí ọkàn ẹ̀ gbọgbẹ́, kí a sa ipá wa láti múnú wọn dùn. Kì í ṣe pé bóyá nǹkan tó ṣẹlẹ̀, bóyá mo lè yí padà. On the contrary, but nítorí pé ọ̀pọ̀ èèyàn sọ pé mi ìdásọ̀rọ̀ yìí mi ni ìdásọ̀rọ̀ yìí ni mo ní mi ò fẹ́ dá sí. Nítorí nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ. Nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ. Àwọn èèyàn máa sọ pé nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ. Àṣìpa òwe ni. Ọ̀fà ìlú ni. Èje numbers ni odù, figures ni òjé ní èje. Òjé ni ìlú. Ọ̀fà ìlú ni. Lẹ́yìn ìlú ọ̀fà, ìlú òjé and so on and so forth. Ní wọ́n ṣe máa sọ pé nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ. Kì í ṣe nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó ju èje lọ. Èje is a figure. Òjé ìlú ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìlú òjé. Kò ní pọ̀ púpọ̀. Ẹ káalẹ́ bàbá mi Elijah Sunday. Merry Christmas to you. Àṣẹ ìṣàmọ̀dún fún gbogbo wa. Gbogbo ohun tó ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn. Àbẹ́ẹ̀rí pé ariwo tibẹ̀ ló gbayé kan. Lẹ́yìn ti Ìbàdàn, èmi ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n wọn ò tẹnu mọ́ yẹn bíi ti ètò ṣẹlẹ̀ ní Ìbàdàn yìí. Wọ́n dẹ̀ sọ pé olókìkí èèyàn, ẹni tó lórúkọ, òun ni làásìgbò ló máa ń wá kiri. Òun ní ìbanilórúkọ jẹ́ ló máa ń wá kiri. Ìbanilórúkọ jẹ́ kò ní wá èmi àti yín kiri. Gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ sí pátápátá, mo kí gbogbo wọn kú rọ̀jú, wọn kú ìfaradà, wọn kú ọmọṣe. Ṣé mọ̀ pé lẹ́yìn tí Ìbàdàn yìí, ìkan tún ṣẹlẹ̀ ní Anambra. On the 21st, ìyẹn náà tún ṣẹlẹ̀ ní Anambra. Stampeding yìí náà ni. Ọlọ́run bá lórí ìrẹsì. Ọlọ́run bá kó ṣàánú wa. Lẹ́yìn ìgbà yẹn tí Àbújá náà tún ṣẹlẹ̀. Ṣé mọ̀ pé ní tibi méjèèjì tó ti ṣẹlẹ̀, a gbọ́ ariwo tó bẹ́ẹ̀ tó ti olórí wa àná, ìyàwó bàbá mi àná, ó ṣàdẹ̀ bímọ fún wa. Tàdí náà ni a máa wò. Àti Alhaji Oríyọmí Hamzat. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ń gbọ́ mi dáadáa, ẹ jẹ́ kí n mọ̀. Talita Kumi, ẹ káalẹ́ sà. God bless you, hallelujah. A kú ọdún, a kú ìyèdún. Orúkọ tèmi ni ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Ọmọ́tádéṣe Ọbátúlá, tí gbogbo èèyàn mọ̀ sí Ọlọ́mọ Plenty. General orúkọ mi Olúwatóyìn Ọbátúlá Darlington. Àmọ̀ mi sí
òṣìṣẹ́ Olúwa, ikọ̀ àti ìríjú Elédùmarè nínú ìjọ Celestial mímọ́. Ohun tó ṣẹlẹ̀ sí olórí bàbá mi àná, Sílẹ̀kùnọlá Mọ́rọ́mọkẹ́ Naomi àti alàgbà Oríyọmí Hamzat, òun ni mo fẹ́ sọ nǹkan méjì mẹ́ta tí mo dẹ̀ ti máa ń sọ lórí ètò mi tipẹ́tipẹ́. Mo máa ń sọ wípé tẹ́ bá rí ibi térò bá ti pọ̀ lọ ṣíọ́n, àbí kó jẹ́ pé ní ilé ìjọsìn náà ni lérò ti pọ̀ lọ ṣúà, tí wọ́n ń ṣe sáfíìsì lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́rin lẹ́ẹ̀mẹ́wàá lójúmọ́, tó dẹ̀ pé máa kún dẹ́m ni. Ẹ jẹ́ ká fura sí i, torí pé oríṣiríṣi èèyàn ló wà. Èèyàn wà nínú èèyàn, ayé wà nínú ayé tá à ń gbé yìí. Ẹ̀yin àgbàlagbà tó ṣe bí owó lẹ̀ mo pàkún mọ́ o. Ọ̀rọ̀ ni mo fẹ́ sọ láṣálẹ́ yìí o, kọ́rọ̀ má sọ mí o, kí ẹnu má rí bá mi lẹ́sẹ̀ kí má fẹnu kọ o. Ìjiyàn ní gbé mi lọ́wọ́ ẹ̀yin àgbàlagbà àtọmọdé, mojúbà ọmọdé, mojúbà àgbà, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, nítorí pé nǹkan tá fẹ́ sọ yìí nǹkan inú ayé ni. Ayé ò ní gbèrú èmi àti yín látẹ̀yìn, wọn ò ní gbèrú àwọn ọmọ wa. Ẹ máa bá mi ṣe àṣẹ. Ẹni tó bá mọ ìtumọ̀ ìwúre á máa ṣe àṣẹ. Ẹ máa ṣe àṣẹ. Àṣẹ ọ̀run ògún kò yí padà. Mo tún sọ lẹ́ẹ̀kan sí i, mo ní ayé ò ní gbèrú wa látẹ̀yìn. Ọmọ́tádé ṣe lèmi láti ṣeré ọlọ́fin. Mo lè ṣẹ̀rí ilé oṣù àkẹsàn ní mi ọmọ àgbẹ̀bí òmùwẹ̀. Èdè ní ọjọ́ tí gbogbo wa yà sọ́tọ̀ ní ọjọ́ ọdún, gbogbo ọjọ́ lọ́dún fẹ́mi. Mo dẹ̀ mọ̀ pé gbogbo ọjọ́ ló máa jẹ́ ọdún fún ẹ̀yin náà. Èdè ní ọjọ́ 25 oṣù kejìlá ọdún táwa yìí 2024. Aago 9 kọjá ìṣẹ́jú 9. Á sàn mí sówó, á sàn mí sọ́mọ, àìkú baálé ọ̀rọ̀, á dẹ̀ sàn gbogbo yín náà pátápátá ní àdúgbò ibi tèmi wà ń bí yìí. Mo tún sọ lẹ́ẹ̀kan sí i, mo ní ayé ò ní gbèrú èmi àti yín látẹ̀yìn, wọn ò ní gbèrú àwọn ọmọ wa náà látẹ̀yìn. Gbogbo ohun tó ń mí àtohun tí ó mí nínú ilé ayé wa, ayé ò ní gbèrú wọn látẹ̀yìn. Ẹ máa bá mi ṣàṣẹ tọkàntọkàn lórí ìjàmbá ìlú Ìbàdàn. Òun ni mo fẹ́ sọ, torí pé wọ́n ti fi Anambra sílẹ̀, wọ́n fi tó ṣẹlẹ̀ ní Àbújá sílẹ̀. Ètò ṣẹlẹ̀ nílùú Ìbàdàn yìí wọ́n ṣá wo nkoko mọ́ bí ẹdìyẹ ti ń wo nkoko mórí ẹyin ẹ̀, nítorí pé kí ni àwọn olórúkọ jàǹkànjàǹkàn méjì ni ọ̀rọ̀ náà ni wọ́n fẹ́ fi lọ́mọ lẹ́sẹ̀, nítorí pé ogun láyé ìbọn wọ́n. Ẹ̀fún ayé kò ní fún mi, kò ní fún yín láṣẹ Òdùmarè, kò ní fún ẹnìkankan nínú wa. Afẹ́fẹ́ ló wọnú ìjì ayé nílùú Ìbàdàn. Afẹ́fẹ́ abìjà bí ẹkùn. Afẹ́fẹ́ ò bá ọmọ wá ọ̀ràn, ò bá ọmọ wá làásìgbò, bá ọmọ wá dààmú. Afẹ́fẹ́ àjálù ibi tí ń sọ oore, tí ń sọ di bá mi mọ́yàn lọ́wọ́, kò ní fẹ́ lù mí, kò ní fẹ́ lù yín, kò ní fẹ́ lù ẹnì kankan wa. Gbogbo àwọn tí afẹ́fẹ́ burúkú yìí tó sì fẹ́ lù, Elédùmarè á bá mi gbọ̀n kúrò nínú ilé ayé wọn. Afẹ́fẹ́ burúkú òun ló dàpọ̀ mọ́ ìjì. Mo ṣe sọ láti bẹ̀rẹ̀, mo ní èèyàn wà, a wà nínú ayé, ṣùgbọ́n ayé tún wà nínú ayé.
ìyá Tadé ní ká wò ó ní ẹnìkan lòun ti ń ṣe alàgbà Oríyọmí Hamzat náà wọ́n sọ pé ẹnìkan ni òun náà ti ń ṣe èmi gangan tí mo jókòó ìbí ò tiẹ̀ jẹ́ ńláńlá tí mo dẹ̀ sì ń ṣe lọ lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n wọ́n ní ohun tá a bá fọwọ́ bò òun là ń pè láṣìírí gbogbo ìgbà náà kọ́ lèèyàn máa ń yọjú síbi téèyàn bá ti ń ṣe nǹkan ọgbọ́n òpin síbì kan mo tiẹ̀ tún gbọ́ nínú ibì kan wọ́n sọ pé nígbà tí alàgbà Oríyọmí Hamzat tó bá fẹ́ ṣe tọ̀dọ̀ wọn nígbà míì kó má bàa di wìtìwìtì wọ́n á ní wọ́n fẹ́ ṣe tíkẹ́ẹ̀tì fún iye àwọn tó máa wọlé kì í ṣe pé owó tán fẹ́ fi ṣe tíkẹ́ẹ̀tì yẹn ni tí ò bá ṣe pé láti mọ bí wọ́n ṣe máa dín rọ̀tìrọ̀tì kù ẹjọ́ ẹ bá mi pín kinní yìí ẹ ṣàánú ajé ẹ ṣàánú ìyá mi àti bàbá mi ẹ bá mi pín kí ó kan ọ̀pọ̀ ìjọ́rí oníkálùkù ń sọ oríṣiríṣi tó dẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ ló ń fi ara sọ ọ̀pọ̀ náà ni wọ́n tún fi ẹ̀mí ṣàjẹ́ kí n sọ bí mo ṣe rò pé ó ṣe rí lọ́kàn mi Ọlọ́run ní jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ yìí sí àwọn méjèèjì tẹ́ ń wò lókè yìí kó ṣẹlẹ̀ sí èmi àti yín torí pé ogun láyé bí mo ṣe máa ń sọ ọ̀bẹ ò rán èmi ni ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín Olúwatóyìn Ọbátúlá Darlington ọmọ Tádé ṣe ni mí láti ṣeré Ọlọ́fínmúlé. Ejò lọ́wọ́ nú o ejò lọ́wọ́ nú gan-an ni a gbọ́dọ̀ máa wà nínú ìfura àti nínú ẹ̀mí ní gbogbo ìgbà àwọn bá mi mọ̀nìmọ̀nì bá mi mọ̀nìyàn wọ́n dẹ̀ bọ̀ wọ́n ní ìfura lóògùn àgbà pánsá òfura pánsá já àjà òfura àjà jìn ó nílé alàgbà Oríyọmí Hamzat kò fura olè má gbẹ̀ǹkùlé wọlé ayé ò ní mú èmi àti yín ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sáwọn méjèèjì yìí ó níbi tí okùn yìí tó ti ń gùn bọ̀ bá mi Oríyọmí Hamzat ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú iṣẹ́ ìlú ẹ kú iṣẹ́ ọ̀gbọ́mọ ènìyàn sílẹ̀ ẹ kú iṣẹ́ ìfọmọṣe ṣe rí iṣẹ́ ká máa sọ̀rọ̀ lórí kinní yìí Èdùmàrè ló ń ṣe kíni ló ń wò wá ló ń dáàbò bò wá ló ń fi àbúradà ẹ̀ ló fi ń bò wá ló fi ń bò àwọn ọmọ wa bí èmi ṣe máa ń ṣe iṣẹ́ takuntakun tí mo máa ń sọ àwọn nǹkan jàǹkànjàǹkàn nínú ìjọ mímọ́ ti Celestial bẹ́ẹ̀ náà ni mo ṣì ń bọ̀ lórí ìyá Tadé ní ká wò Ṣílẹ̀kùn Ọlá Mọ́rọ́mọkẹ́ Naomi mo ṣì ń bọ̀ wá sórí tiwọn bí mo ṣe ń sọ lọ bí mo ṣe máa ń sọ̀rọ̀ jàǹkànjàǹkàn ọ̀rọ̀ gbìngbìngbìngbì bí mo ṣe máa ń sọ mo ti ẹ̀rẹ́ ni tó sọ pé báwo ni mo ṣe ń ṣe kinní yìí mo ní èmi náà kọ́ ọ̀rọ̀ ọmọ oníṣẹ́ fàyàtì ni òun ni mo kọ́kọ́ bú sẹ́rìn ẹni kí ló dé tí mò ń bú sẹ́rìn òun béèrè nǹkan lọ́wọ́ nǹkan tó ń jáde lẹ́nu mi mo lémi náà mọ ọ̀rọ̀ ọmọ oníṣẹ́ fàyàtì ni ṣùgbọ́n èmi náà níwọ̀nba kéékèèké tí mo lè ṣe ká gbàdúrà ká gbàwẹ̀ ká ṣe gbogbo èmi náà ń ṣe ní díẹ̀díẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀yin tọ́lọ́run dédé fi ìfẹ́ mi sí yín lọ́kàn pé kẹ́kàn lúgọ síbì kan kẹ́kàn máa fi àdúrà jagun fún mi mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú abiyamọ ẹ kú ọmọ ṣe ọ̀já tẹ́ fi ń pọ̀n mí kò ní tú ẹsẹ̀ tèmi náà kò ní wọ́lẹ̀ lẹ́yìn yín lójijì
ogun yìí mo lè sọ pé àkóbá ni wọ́n fi rún ti ìyá Tádéníkáwò ni wọ́n fi rún mọ́, bó tilẹ̀ jẹ́ pé tìyẹn náà wà lọ́tọ̀. ṣùgbọ́n bá mi oníjàǹgbara ni ajàfẹ́tọ̀ ọmọnìyàn, ajàfẹ́tọ̀ ọmọlàkejì tó fẹ́ kínú ènìyàn kó máa dùn ní gbogbo ìgbà. àwọn kan ti ní wọn sínú. nǹkan kan ṣẹlẹ̀ nígbà kan mi ò ní sọ́ńbí. nígbà tí nǹkan yẹn ṣẹlẹ̀, a fi nǹkan kan, a fi mọ́ nǹkan kan, a rán nǹkan kan sí nǹkan kan sí wọn. ṣùgbọ́n àwọn ò fura. nígbà tí nǹkan kan yẹn tó máa kankan tó máa kò wọ́n lójú korojú, wọn ò fura. ẹ má bínú, ọmọdé ni mí, mi ò mọ nǹkan kan o, mi ò rí nǹkan kan o, Olúwa ọba lórí gbogbo ẹ̀. màá fẹ́ bá ẹjọ́ ẹni tó bá ní tẹlifóònù bá mi Oríyọmí Hamzat, mo fẹ́ bá wọn sọ̀rọ̀ yẹn because mi ìfẹ́ kí n lọ mú direct number débi pé ó máa di pé wọ́n máa sọ pé kí nìkan tẹ fẹ́ sọ kíní kan ẹni tó bá ẹ bá mi share kíní ìdọ́dọ̀ tiwọn náà kan rí kan gbọ́. mo fẹ́ bá wọn sọ̀rọ̀ tùbínùbí, ọ̀rọ̀ etíketí, ọ̀rọ̀ ọmọ ìyá. in fact kó tó di pé màá sọ ọ̀rọ̀ yẹn, màá rí wọn báyìí páwọn ni mò ń bá sọ̀rọ̀ nínú fídíò kí n tó lè sọ ọ̀rọ̀ yẹn. ohun tó ṣẹlẹ̀ yìí kì í ṣe eré ọmọdé. nǹkan kan ló mú nǹkan kan ló bá nǹkan kan wá, ọ̀rọ̀ ló bá mo kó mo rò wá. nígbà tí nǹkan kan yẹn dẹ̀ ṣẹlẹ̀, tí nǹkan kan tó mú nǹkan kan tó pàdé nǹkan kan lọ́nà, nígbà tó máa fi kojú pẹ̀lú wọn, wọn ò ní fura. Ọlọ́run ọba ló fún wa ní fura. iṣẹ́ tí wọ́n ṣe yẹn iṣẹ́ ńlá ni, iṣẹ́ àwọn àgbàlagbà, iṣẹ́ àwọn abiyamọ tòótọ́ àti iṣẹ́ àwọn kejì, àwọn tí wọ́n ti fi ilé ayé tó ti fi jù wá lọ, tó ti wà ń bẹ̀ nígbà kan rí lọ́kùnrin àti lóbìnrin wọn. ayé ò ní yé sí wa lára, wọn ò ní mú ọ̀rọ̀ wa lọ síbi tó ju ẹ̀mí wa lọ, wọn wá ní payè mọ́ wa nínú. nítorí àwọn ẹni yìí wọ́n á payè mọ́ ẹ nínú, wọ́n á pa ọgbọ́n mọ́ ẹ nínú, ọlọ́gbọ́n wá di òmùgọ̀ nígbà tí wọ́n bá wá fẹ́ ṣe ṣùtá wọn. ayé ò ní yé sí mi, kò ní yé sí yín, iyè mi pẹ̀lú yín kò ní sùn nígbà tí àwọn olùlúbi tí wọ́n bá ń kọjá, nígbà tí afẹ́fẹ́ wọn bá ń kọjá. mo máa ń sọ, mo níta bá fẹ́ da omi nù níta, káyé máa dà ṣàràràrà, nítorí pé àwọn kan ń lọ tí a kò rí. mo ní tẹ́ bá débi tí wọ́n ti ń ṣe ìjọsìn, tẹ́ rérò lọ ṣúà, mo ní ìdajì àbí ìdá mẹ́ta nínú àwọn tó wà ń bẹ̀ ni wọn kì í ṣe ẹlẹ́ran ara bí èmi àti yín, tó jẹ́ pé àwọn irúnmọlẹ̀ dáadáa wà, irúnmọlẹ̀ burúkú wà. ẹ máa bá mi ṣe àṣẹ Ìdùmarè, torí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ Yorùbá ni. ẹ má bá mi fi èdè àbí ẹ̀sìn àyáṣe ṣe àṣẹ sínú ọ̀rọ̀ tí mò ń sọ yìí. ẹ máa bá mi ṣe àṣẹ Ìdùmarè. látètè kọ́ṣe ni ọ̀rọ̀ wà pẹ̀lú Olúwa Ọlọ́run, sì ni ọ̀rọ̀ náà kó tó dìsìnyín. àṣẹ là ń ṣe, a máa ń wúre ni. ayé ò ní gbèrú wá látẹ̀yìn, ayé ò ní lúgọ síbi tí a mọ̀dé wá. jàǹkárìwọ̀ ayé kò ní kọ́ wa lójú, jàǹkárìwọ̀ ayé kò ní kọ́ wa lẹ́sẹ̀. bá mi Oríyọmí Hamzat, ẹ̀yin ni ọ̀rọ̀ yìí kàn gbọ̀ngbọ̀ngbọ̀n. màá dẹ̀ fẹ́ kémi àti yín kájọ sọ̀rọ̀ ẹ̀gbọ́n àti àbúrò,
torí pé kí ni apu ìràwà lọ́tọ́ pọ́n ìràwà lọ́tọ́ pọ́n kí tèmi sọ̀rọ̀ wí ìràwà lọ́tọ́ pọ́n pé ọ̀pọ̀ èèyàn wà níbi tí mo ti sọ yọ̀ a dẹ̀ máa sọ pé ọ̀rọ̀ ò ṣe é sọ ní fìtílà àfi tí iná bá kú. Iná ìmọ́lẹ̀ ayé ìmọ́lẹ̀ ọ̀run Elédùmarè kò ní kú mọ́ èmi àti yín lórí, kò ní kú mọ́ wa lójú. Ó mà ṣe o. Ohun tó ṣẹlẹ̀ yìí ó kọjá àránsí, ó kọjá àṣàsí. Ọ̀rọ̀ náà bí ẹni tí a fẹ́ sun ni tó lọ fi epo para. Ayé ò ní sun wá tògótògó, ayé ò ní bògo wa jẹ́, ayé ò ní pàràwọ̀ wa jẹ́. Ṣé rí gbogbo èyí tí wọ́n ṣe sí olórí àná ìyá Tadé ní ká wò tìyẹn náà ní bá nínú àwọn gan fúnra wọn ní lọ́wọ́ ó dì sẹ́rù. Ṣùgbọ́n ìkọ̀ọ̀kan la máa ń yọ sọ̀lẹ́kù. Ẹ rí pé mi ò sọ̀rọ̀ báyìí rí torí pé kí ni àti bíi ọ̀sẹ̀ méjì tí kìíní yìí ti ń lọ ni mo ti ní Olódùmarè nígbà tí mo bá fẹ́ ṣe ètò yìí inú bíbí mi ò rán ẹ níṣẹ́ ẹ̀dọ̀fùfù mi ò bẹ́ẹ̀ lọ́wẹ̀ ó dorí atẹ́gùn àbíwá pẹ̀lẹ́. Ohun tí mo máa sọ tí wọ́n máa rí dìmú tó tún máa di rọ̀ǹtò lórí ọ̀rọ̀ yìí tó máa wá di pé a máa wá ní òun lẹ́nu ẹ̀ gbọ́rọ̀. Mo ní kí alálẹ̀ kó gbàkóso ẹnu mi. Iṣẹ́ Olódùmarè ni mo fẹ́ lọ ṣe nínú ilé ayé bá mi àti ìyá Tadé ní ká wò. Ṣùgbọ́n ohun tó máa jáde lẹ́nu mi tó máa ní ọmọ Tádé ṣe náà sọ báyìí tá a máa mú lọ sí òde òru má jẹ́ kó ṣẹlẹ̀ kó jáde látẹnu mi. Ẹ rí i pé ẹ̀mí ọ̀wọ̀ gbé mi wọ̀ ẹ̀mí ọ̀wọ̀ náà á túbọ̀ máa gbé mi wọ̀ sí jù báyìí lọ. Bá mi ẹ ti gbàgbé wípé nínú ibi tí àti bí tí Jésù ń gbé ibẹ̀ náà ni wọ́n ti sọ fún Pọ́ńtì Pílátì pé kí ni kàn má gbélébùú. Omi tútù ló ń tẹnu ẹja bọ́ omi tútù ló máa tẹnu tèmi ọmọ Tádé ṣe. Bẹ́ẹ̀ dódò kẹ́ ẹ pààrọ̀ bẹ́ẹ̀ dódò ẹ padàǹgbá ìgọ́gán inú odò lẹ́nìkan ò gbọ́dọ̀ pajẹ́. Ẹ kìlọ̀ fágbálẹ̀ lákà kó má ṣe gbáràwé kó rántí pé ibẹ̀ ni ọká ti ń kọmọ wẹrẹ jẹ. Ibi tí wọ́n mú Bánábàsì wọ́n tì mọ́lé wọ́n mú Jésù wọ́n tì mọ́lé wọ́n ní ta ni kán fi sílẹ̀. Bánábàsì tó jẹ́ pé ìwà tó burú jáì gbogbo àgbáyé ọwọ́ ẹ̀ ló pín sí. Ṣùgbọ́n nítorí pé kí ògo Jésù kó lè búyọ àwọn ọmọ ènìyàn wọ́n dìde ogun wọ́n dìde ọ̀tẹ̀ wọ́n dìde ìkà. Wọ́n ní Bánábàsì ní kán tú sílẹ̀. Pọ́ńtù Pílátì wá ṣe kí ni ó wá fọ ọwọ́ ẹ̀ méjèèjì pé ẹ̀ṣẹ̀ yẹn o torí òun ò rí nǹkan kan tọ́mọkùnrin yìí ṣe. Kò sí nǹkan kan tí bá mi Alhaji Oríyọmí Hamzat tó ṣe tó burú. Kò sí nǹkan kan tí ìyá Tadé ní ká wò tó ṣe tó burú. Ṣùgbọ́n gbà tá wá ti kó ènìyàn pọ̀ mọ́ àwọn ènìyàn nú afẹ́fẹ́ ńkọ́.
nítorí pé a fẹ́ ṣe kíni a fẹ́ fúnyàn ní pankẹ́rẹ́ nǹkan àná tó ti ṣe ogun láyé ìbọn ò ràn. òun ló ṣe jẹ́ pé bẹ́ẹ̀mi bá ń ṣiṣẹ́ mi bá ṣe lọ sáà tí mo bá ní ha hu tó bá ti rí pé nìyẹn tó ṣe nǹkan tó tún da màá tún ní bó ṣe yẹ ká ṣe náà nìyí. ẹni tó bá ṣe dáadáa ẹ jẹ́ ká gbóríyìn fún, tó bá tún kù díẹ̀ káàtó ẹ jẹ́ ká tún bá a wí. òun náà sọ pé ta bá fi ọwọ́ ọ̀tún bọ́mọ wí ká fi tòsì ká fi fà á mọ́ra. ṣùgbọ́n àwọn nǹkan tó ń wà níwájú bá mi tó máa ń wá síwájú bá mi Oríyọmí, àwọn nǹkan kàǹkàkàǹkà, àwọn nǹkan kàbìtìkàbìtì, ẹ wò ní kò pẹ́ yìí àwọn ọmọ bàbá tèmi wọ́n gbé ẹjọ́ lọ sí ọ̀dọ̀ Alhaji Oríyọmí Hamzat. mi mọ̀ bóyá ẹ rí ọ̀rọ̀ yẹn tó jáde tí àwọn kan sọ pé àwọn wá láti àgbò yìí ní ìlú ìyá tó bí bàbá mi ló ti wá fẹ́ náà ti lọ wá fẹ́ ní Ìṣẹ́rìmọ̀lẹ̀. àgbò yìí yẹn náà lèmi àti Esther Ajayi láti jẹ́ cousin. nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo yẹn mo kọ́mẹ́ǹtì síbẹ̀ mo ní ẹ má dá wọn lóhùn, wọ́n ń bá ọmọ ìyá wọn jà ní ìjà ọmọ ìyá làwọn tí wọ́n wá pariwo tó wá síta tó wá jà yìí. nígbà tí mo fẹ́ parí ìjà yẹn nínú ilé wọn ní wọn ò yẹ kí n dá sí i, wọn náà fẹ́ gbé lọ síta. nígbà tó wá tẹ́bọ̀ láti ibẹ̀ wọ́n ṣẹ̀ wá padà wálé. ṣe rí ẹ̀yin tẹ́ máa ń gbé ọ̀rọ̀ wá bá wa, ẹ máa ń ṣe àkóbá fún ọ̀pọ̀ nínú wa nítorí pé kí ni a ní ẹran ìfẹ́ràn lára, àdẹ́ fẹ́ kí ìyà kó jẹ èèyàn. a mọ̀ pé àwọn nǹkan kan wà tó jẹ́ pé ẹlòmíì gbọ́dọ̀ dá sí. ẹ jọ̀ọ́ ẹ rò ti nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, nítorí pé kì í ṣe torí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ni wàhálà ti ilé ẹjọ́ tí ó ti tì mọ́lé tó lọ fi wọ́n sí yìí o. nǹkan kan tó ti ṣẹlẹ̀ ní nǹkan kan Ọlọ́run jẹ́ ká rí, màá dúró dè ẹ́. afẹ́fẹ́ tó dàpọ̀ mọ́ ìjì, tí ò bá sí ẹ̀fún, tí ò bá sí èdì, báwo ni abiyamọ tó gbé ọmọ sínú fún oṣù 9 ló ṣe máa gbé ọmọ ló máa ní nítorí pé ó fẹ́ lọ gba lọ́fẹ̀ẹ́ ló bá dé ló máa wá mú ọmọ ló máa jù ú, ló máa ní pé o lérò pé nìkan máa bẹ́ẹ̀ hàn. ẹ jẹ́ ká fìròrí sí i. ayé ò ní dúró dè wá nígbà tá ò lérò. ẹ jọ̀ọ́ ẹni tó ju ọmọ yẹn tó lóun rò pé nìkan máa bá òun hàn, ǹjẹ́ mọ ẹ̀mí tó kó sínú ẹ̀ lásìkò gbà yẹn? àbí àwọn tí wọ́n ń fò ǹjẹ́ mọ ẹ̀mí tó kó sínú wọn lásìkò gbà yẹn? ṣẹ̀dẹ̀ mọ̀ wípé lásìkò tí ayẹyẹ ọdún bá ń lọ lọ́tún lósì, ìgbà yẹn làwọn olubi yìí náà máa ń gọ láti ṣe ṣùtá. ènìyàn wà nínú ènìyàn nínú ayé tá à ń gbé yìí o, ayé wà nínú ayé tá à ń gbé yìí. bó ṣe jẹ́ wípé ìyá Tadé ní ká wò, ó ní òun gba ayé tó lè gba 5,000 people, ṣùgbọ́n wọ́n ṣe ayé 7,000 people. síbẹ̀ náà kò tó débi pé ẹ wo
àwọn tó fẹ̀mí ṣòfò àtàwọn tó wà nílé ìwòsàn. Ṣé ní làwọn méjèèjì ti ṣerú ọrẹ báyìí ni? Ṣùgbọ́n ayé ò ní dúró dè wá lóríta máa mú ẹ láṣẹ Ìdùmarè. Afẹ́fẹ́ àti ìjì tó dàpọ̀ mọ́ ìjì tó wá síbẹ̀ nígbà tí wọ́n sọ pé wọ́n máa bẹ̀rẹ̀ nǹkan láago 8 tí àwọn kan ti ń débẹ̀ látago 4. Ẹjọ́ àwọn tó ti ń débẹ̀ látago 4 yẹn ṣe rò pé èèyàn ni wọ́n? Àwọn tá a jọ ń gbénú ayé yìí náà nẹ̀. Àwọn tá a jọ ń gbénú ayé yìí náà nẹ̀. Ẹ rí wọn nínú mọ́tò, ẹ rí inú ilé wọn, ṣùgbọ́n ẹni tó bá lójú á mọ̀ pé inú ilé tí à ń wò tó ṣe ringindi yẹn kì í ṣe ibi tọ́mọ ènìyàn gbọ́dọ̀ tẹrí wọ̀. Ṣé wá rí gbogbo àwa tá a ti ń ṣe oríṣiríṣi ètò yìí tá a ti ń ṣe tẹ́nìkan sọ pé Naomi ló ṣe kinní kan Oríyọmí Hamzat ló ṣe kinní kan àní ríjà àwọn ọ̀rẹ́ àìfojúrí. Nígbà tí wọ́n gba àyè 5,000 tí wọ́n bọ́jẹ̀tì fún 5,000 ẹni tó bọ́jẹ̀tì fún nǹkan 5,000 ó mọ̀ pé òun ti mọ̀ pé òun máa ní nǹkan tó máa bọ́ èèyàn 8,000 ṣùgbọ́n wọ́n gba àyè 7,000 dájúdájú nǹkan tí wọ́n máa jẹ á ju 12,000 lọ tó ti bọ́jẹ̀tì sílẹ̀ àti 1,000 àti 12,000 àti 3,000 kí ni nǹkan tó gbẹ̀yìn ẹ̀? Ó di pẹ́ǹtúká ẹni orí yọ ó dilé. Ohun tí ìjì àti afẹ́fẹ́ tí ó pàdé ìjì níbẹ̀ yẹn, ohun tí wọ́n fẹ́ síbẹ̀ yẹn, kò sí ọmọdé tí agbára ẹ̀ gbé. A mọ̀ pé ewúrẹ́ lọmọdé, wọn ò mọ́lé olódì. Adult youth mi gan nǹkan tí wọ́n fẹ́ síbẹ̀ yẹn ara ẹ̀mí ẹ̀ ò tó bẹ́ẹ̀ láti gbé. Odidi ìyálé ilé baálé ilé tí ó wà níbẹ̀ yẹn gangan lọ́jọ́ yẹn. Ọ̀rọ̀ ni mo máa sọ, ọ̀rọ̀ ní sọ mímì ní tẹnugbó bí ọwọ́. Ìlú gángan ni ohun tó ṣẹlẹ̀ yìí. Iwájú tó kọ sẹ́nìkan, ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Mo gbọ́ oríṣiríṣi káàkiri pẹ̀lú gbogbo àwọn líǹkì tí wọ́n sẹ́ndì sí mi lórí nígbà tó ti fẹ́ ṣe mí ní àlàáfíà mọ́nódà. Máa sọ nǹkan kan lórí ẹ̀. Wọ́n yí oore padà mọ́ àwọn méjèèjì lọ́wọ́. Naomi ló dẹ̀ lọ bá ìyá Tadéníkáwò. Ẹ má bínú pé mo pè yín lórúkọ bó jẹ́ pé ọmọ lẹ jẹ́ fún mi. Ìyàwó bàbá mi náà lẹ ṣe. Orúkọ ọmọ la máa fi pè yín. Ìyá Tadéníkáwò ó lọ bá mi Oríyọmí láti bá wọn ṣe advert kankan àbí bákan ṣá. Ẹni tí ayé ti lúgọdè, èmi àti àní lọ bá dòwò pọ̀. Ẹ bá mi ṣàmì àdúrà yìí. Ẹni tí àwọn èèyàn ti sọ pé wàá dẹ̀ rí nǹkan tí máa ṣe fún ẹ tóun ò dẹ̀ mọ̀ wípé òun ti ṣe nǹkan. Èmi àti yín àní jọ ṣe kíni, àní bá wọn dòwò pọ̀. Ọ̀rọ̀ àgbà lọ̀rọ̀ yìí, ọlọ́gbọ́n ló lè yé. Ọlọ́gbọ́n ló lè yé, ọlọ́gbọ́n ló lè yé. Ìlú àgídìgbò ni. Ìlú àgídìgbò ni.
ọmọ yín ọmọ ọkà bí ètò wọn náà ṣebí ẹ kò kí kọ́kọ́rọ́ alátẹni tí wọn kì í ṣèlú àgídìgbò. Nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó nínú nǹkan tó ṣẹlẹ̀. Mo wá fẹ́ rọ gbogbo wa tá à ń gbé ẹjọ́ lọ bá. Bẹ́ẹ̀ ni mi náà rí bẹ́ẹ̀. Mo rí bẹ́ẹ̀ atẹ́gùn yẹn pọ̀ ìjì yẹn jà fìrìfìrìfìrì mi ò ní ṣe ọ̀rọ̀ sọ mi ní tẹnugbó bí ọwọ́. Mo ń bẹ̀ yín ni mo ń rọ̀ yín ni ẹ foríjì bá mi Oríyọmí Hamzat. Ó ti dòbírípo bẹ́ẹ̀ ni wọ́n gbé ẹjọ́ lọ bá ní. Kò wá nídìí ẹjọ́ ẹlẹ́jọ́ ló bí kú sí. Ẹ má jẹ́ kọ́mọ yìí kó kú sórí ẹjọ́ ẹlẹ́jọ́. Bá a bá fọwọ́ tó bọ́mọ wí a fi tòsì fà á mọ́ra ní abiyamọ kì í bínú dórí ìdodo lábẹ́ bó ti wù kó rí. Ẹ̀yin àgbàlagbà o mo bẹ̀ yín o. Ó ti kọ́gbọ́n ẹ ti fà á létí ẹ má jẹ́ kétí náà kó já. Òun náà dẹ̀ ti kọ́gbọ́n. Ẹ̀yin tẹ́ dẹ̀ ń gbé ẹjọ́ ilé yín wá. Bá mi dó mi ó dóyá mi ó dábúrò mi ó dọ́mọ ọ̀dọ̀ wa. Tọ́mọ àwa ní kẹ́ ẹ wá kí gbogbo yín kẹ́ ẹ máa wá rojọ́ gbẹ́nu sí microphone. Ọ̀pọ̀ ẹjọ́ lẹ̀ ń gbé wá síbẹ̀ tó jẹ́ pé ẹjọ́ bẹ́ríbẹ́rí tó jẹ́ pé látòdì kejì dẹ̀lẹ́dẹ̀ ti wá kì í ṣe níbi tá a wà yìí lẹ ti wá. Kì í ṣe níbi tá a wà yìí lẹ ti wá. Ẹ sá àsáwọ̀ ẹ gbé àgọ́wọ̀ àgọ́ ènìyàn wọ̀. Ẹ wá rojọ́ ẹ dẹ̀ produce gbogbo àwọn tó dẹ̀ máa wà ńbẹ̀. Bá mi ìfura lògùn àgbà o. Ìfura lògùn àgbà. Obìnrin láyé. Nígbà tó dóríta mẹ́ta kan ló pín yakata. Àwọn iṣẹ́ takuntakun ẹ ti ṣe àwọn iṣẹ́ kan tó ṣe nǹkan kan àti pé ẹ̀yin fúnra ara yín gan nǹkan kan ó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti ẹnìkan kan tẹ́ ẹ ṣe nǹkan kan tí mi ò gbọ́dọ̀ sọ ń bí. Ó di etíketí kí n lè fi ṣe yín ní kìlọ̀. Ìyá Tadé ni ká wò. Ẹ kú náwó. Ẹ kú ìfọmọ ènìyàn ṣe. Ẹ kú ìfẹ́ ọmọdé. Ẹ kú ìfẹ́ àgbàlagbà. Ẹ̀yin náà máa bá mi fi àṣẹ èmi náà ní ṣìrìn o. Ẹ máa bá mi fi ẹ̀mí. Ẹ sọ pé ikọ̀ àtìríjú Elédùmarè ni. Ẹ máa bá mi fi ẹ̀mí ṣe àwọn nǹkan tẹ́ fẹ́ máa ṣe.
tí yín yẹn àmọ́ ni kò wá rẹran. Bá mi yìí la máa wá. Ògo wọn ò ní wọ mi. Bẹ́ẹ̀ ni, ògo bá mi Oríyọmí Hamzat kò ní wọ mi. Látara yín, ìyá Tádéníkàwò. Ẹ bá mi pín ọ̀rọ̀ yìí káàkiri. Ibi tó ẹ pín káàkiri. Ọlọ́gbọ́n ló máa yé. Àwọn tó bá ní etí inú tán mọ bó ṣe ń fi tòde gbọ́rọ̀ ló máa yé gbogbo ohun tí atótónu mi látẹ̀kan. Ìyá Tádéníkàwò. Àrímà lè lọ àwọn padà sẹ́yìn obìnrin rọ̀gbọ̀dọ̀. Oníbélé yìí ò jáyé ẹni a sì jálè ẹni jẹ́ ń bẹ́ẹ̀ délé bó jẹ́ kó tiẹ̀ máa pata sí mi lẹ́nu. Bẹ́ẹ̀ ni ó ti yé mi. Bẹ́ẹ̀ ni amọ́ra wa. Ọbẹ̀ yìí mi ní kún àgbà. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń dá ọ̀tún lẹ́bi, ẹ̀ ń dá òsì lẹ́bi, wọ́n ṣe kinní, wọ́n ṣe kinní, kinní kan. Ẹ ti gbàgbé wípé nǹkan tó ṣẹlẹ̀ yìí ó mà ti ṣẹlẹ̀ sí àwọn méjì kan, sílùú méjì kan ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ máa hangun apá mọ̀ títí débi wípé wọ́n sọ pé ní o tí mo rí nínú write-up tí bàbá Bọ́lá Tinubu tí wọ́n sọ pé ní o allegedly tọ́nà àwọn náà kọ́. Ọ̀sẹ̀gẹ̀. Akíkà Ọ̀sẹ̀gẹ̀. President Bola Tinubu has blamed the recent stampedes that occurred in Oyo and Anambra states, as well as the one in Abuja, on the organizational incapabilities of those giving out the palliatives. The president, who spoke on Monday during a media chat in Lagos, said, "It is unfortunate that such stampede incidents leading to the deaths of several persons, including children, happened, but the blame lies at the feet of the organizers." Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n mú tàwọn tó kù lébi tàwọn méjì yìí. Àṣẹ. Bẹ́ẹ̀ni. Ọmọ yìí má mú rin mi rìn jàre. Then I read for Bodilion for the last 25 years. I've never experienced this type of incidents because we are organized and disciplined. Ó jù bẹ́ẹ̀ lọ. Bó kó èèyàn 1 million síbẹ̀ yẹn. Nítorí pé ìgbà àti àkókò yẹn ni. Ohun tí ó máa ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀. Àkóbá gáfárà yìí
ó níbi tó ti ń bọ̀ tó wá dọ́dọ̀ Oríyọmí tó wá papọ̀ mọ́ èyí tó ti wà lẹ́tẹ̀ẹ́tẹ́lẹ̀ tó wá fokùn só dandan pé yes, this is the opportunity. If you know you don't have enough to give, don't attempt to even give or publicize it. That is very, very shallow, sir, Your Excellency. Èló ni Ìyá Tádé ní káwò fẹ́ ná láti fi give out palliative àtẹ̀lẹ́sọ́gbù tí wà báyìí. Ẹ kàn wo kinní yìí pé nǹkan kinní kan ni nǹkan kinní kan ni kò gba security kò ṣe kinní kan kò ṣe kinní kan. Ohun tó wà lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ. Bẹ́ẹ̀ ni ó ti ń ṣe tipẹ́tipẹ́ ṣùgbọ́n gbọ̀n ó yé mi ó yé ẹ ìwọ tó ń kọ́mẹ̀ntì yẹn tó dàbẹ́ ní pé ọ̀rọ̀ èmi àti ẹ ajọ́ ń flow. Bẹ́ẹ̀ ni ó ti ń ṣe tipẹ́tipẹ́ ìníkọ́ ló ti ń ṣe kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe. Eléyìí kìí ṣe àkọ́pá jẹ́ láti máa ṣe. Ṣùgbọ́n torí nǹkan kan àti nǹkan kan tí kinní kan. Òun ló fa irin tí bá mi tí wọ́n ti ń bá kójọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ jọ̀ọ́ gbogbo àwa tí kíní ìṣẹ̀lẹ̀ sí ó ti ṣẹlẹ̀. Àwọn ọmọ wọ̀nyẹn tí wọ́n ní pé ní ìsọ̀tà àwọn tó kù bọ̀tì tó ṣẹlẹ̀ ní Ìbàdàn yìí nǹkan tó fẹ́ sí wọn lára àwọn nǹkan tó ṣẹlẹ̀ yẹn kì í ṣe ojú ta fi ń wò ojú ọ̀rọ̀ ojú inú ni. Èmi ní máa sọ̀rọ̀ ọ̀rọ̀ ní sọ mí mi ní ṣe asọ̀rọ̀ sọ bótò ẹnu ò ní já bá mi lẹ́sẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀rí mo ṣe mú ní kankan tí mò ń tó lẹ́sẹẹsẹ. Ọ̀rọ̀ náà ní jù báyìí lọ. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀yin lẹ́kùn ní tẹ́nìkan kan ò lè rí ní gbangba. Ó ju nǹkan tẹ́ ń rò pé ó ṣẹlẹ̀ yìí lọ. Wọ́n ní wọ́n fẹ́ fún àwọn ọmọ onírẹsì Mr. President. Bàbá yẹn gan náà kan ń wá wí ni àwọn gan mọ nǹkan tó wà ń bẹ̀. Tó yẹ kó bàbá yẹn ló sọ bẹ́ẹ̀ yẹn o torí àwọn ní right up sọnù. Nǹkan tó sọ pé ó sọ ààrí ní fídíò àgbọ́ ní ọ́díò wọ́n kàn ní nǹkan tí wọ́n sọ ni wọ́n kọ síta. Àṣẹ ọ̀rọ̀ tán lẹ́nu ó kù síkùn. Gbogbo abiyamọ pátápátá tí kìíní yìí kàn ohun rere ló máa kàn yín o. N tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Láṣẹ Ìdùmarè ẹnì kankan nínú wa àní bọ́dún lọ àní jàjẹnu àní jàjẹrá àní mumi kó há wa lẹ́yìn ọ̀gẹ̀dẹ̀ ò ní fún wa lọ́rùn. Àṣẹ màmí. Afẹ́fẹ́ burúkú ò ní fẹ́ lù wá o.
ìjì ò wọlé gbaṣọ lọ́rùn ọjọ́, ìjì ò ní wọnú ilé wa, kò ní bọ́ wa sí hòhò. Nígbà tó sọ pé woman ẹyọ kan ṣo ó kó ọmọ 9, ọmọ àwọn ará àdúgbò, ìwọ yẹn jẹ́ baby sitter. Ara nǹkan tá à ń sọ nìyẹn. Èèyàn wà nínú èèyàn, ayé wà nínú ayé. Ayé ò ní yé sẹ́mi àti yín lára láṣẹ Èdùmàrè. Inú ọdún tá a wà yìí, ire lójú owó rí lélẹ̀ mi àti yín máa rí. Ṣé rí ọ̀rọ̀ Amsat àti kinní kó ní kálukú lọ mẹ́sánúgi torí gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ pátápátá pòròpòròpòròpòròpòrò ẹlòmíì. Nǹkan tẹ́ ń sọ ẹ kàn sọ̀rọ̀ anyhow. Ẹ kàn sọ̀rọ̀ anyhow. Ẹ jẹ́ ká ṣọ́ra. Ayé ò ní yé sí wa lára o, àkàmàrà. Wọn ò ní dúró dè mí àti yín lẹ́yìn ilẹ̀kùn nínú yàrá ilé ibi tá à ń gbé. Ògógó ẹnu lẹ́bọ, ẹnu má pa mí, ṣe ni kó tún tèmi ṣe nítorí pé kí ni ẹnu báyìí lẹ́dìyẹ fi ń tẹ́yìn ẹ̀ ṣe. Mo wá tún lé ayé ẹ̀yin méjèèjì ṣe lénìí kúrò lọ́wọ́ gbogbo onísọkúsọ. Ìyá Tádé ní ká wò. Bá mi Oríyọmí Amsat, orúkọ yẹn ó máa ròyìn orí ayọ̀ yín. Àwa yí orúkọ yín sí Àbáyọ̀mí. Torí bá yọ̀yàn tán, Àbáyọ̀mí ló kù. Àṣẹ ẹnu ò ní kan mí. Eyín iwájú ò ní kan mí, eyín ẹ̀yìn ò ní kan mí o. Èyí tí mo sọ lónìí, ẹ má fi gbá mi lẹ́nu o. Mi ò túṣọ o. Mi ò tó bẹ́ẹ̀ láti túṣọ yín wò o. Mi ò túṣẹ́ Olúwa wò o. Ìmọ̀ràn ni mo wá gba àtọmọdé àtàgbà. Àtàwọn tí ọ̀rọ̀ yìí kàn gbọ̀ngbọ̀ngbọ̀n. Ṣé mọ̀ pé ẹ̀yin náà mọ̀ pé mo fi ẹ̀lẹ̀ ṣe nítorí pé mo wá sílùú Ọ̀wọ̀, mo bẹ̀yìn àgbààgbà Ọ̀wọ̀ tẹ́ ẹ jókòó tọ̀wọ̀tọ̀wọ̀ pẹ̀lú ọ̀wọ̀ lọ́wọ́ yín. Ẹ má fi ọ̀wọ̀ yín náà mi o, ọ̀wọ̀ yín ni kẹ́ ẹ fún mi. Àṣẹ, àṣẹ, àṣẹ Èdùmàrè. Èmi ni ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, ọmọ Tádé ṣe ẹ fún Ṣayọ̀, tí gbogbo wa tá a mọ̀ sí ọlọ́mọ plenty, láti Ìṣẹ̀rí Ọlọ́fin múlẹ̀. Èmi lọmọ igi dóngbòrò ní Gbó Ìjẹ̀bẹ̀, ọmọ igi gbòrò 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 ní Gbó Ìjẹ̀bẹ̀. Mo wólẹ̀ mo pàkún mọ́ o, mo tẹríba fún jí àgbàlagbà o. Ìjì ayé ò ní gbé mi lọ tọmọtọmọ. Ìjì ayé ò ní gbé gbogbo àwọn olólùfẹ́ mi lọ tọmọtọmọ. Ìjì ayé ò ní kọlù yín. Ire lójú owó rí, ire lẹ máa rí o. Tá bá dòdò, tá bá bìlà báyìí, tá bá bìlà báyìí, omi odò máa ń tuntun ni, ilé ayé máa tuntun ni. Torí ọ̀tún ọ̀tún báyìí lọ́jọ́ máa ń yọ. Tó bá dọ̀la, á tún kọ̀la. Tó bá tún dọ̀la, á tún kọ̀la. Bẹ́ẹ̀ ni. Ọ̀la ọ̀la lẹ máa fi rí ọ̀la ọ̀la láṣẹ Èdùmàrè. Láṣẹ ẹ̀yin àgbàlagbà, ẹ̀yin ọmọdé, ẹ̀yin àgbàlagbà, oyún inú àti àṣẹ ìdí, mo wólẹ̀ mo pàkún mọ́ o. Ẹ ṣé tẹ́ fún mi ní ètò yìí ṣe, mo dúpẹ́ pẹ́ òkun. Mo dúpẹ́ o, mo dúpẹ́ o, mo dúpẹ́ o. Èmi àti yín àtún máa pàdé ní kòpẹ́kòpẹ́ ní fẹ́rẹ́ jogi tá bá fara lélẹ̀, tara wa tún mokùn dáadáa.
a tún máa pàdé ètò ń tẹ̀síwájú èmi náà ti dá sí o mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ orí mo dúpẹ́ lọ́wọ́ orí inú mi tí kò bá tòde mi jẹ́ mo dúpẹ́ fún ọ̀nà fún mi tó ṣe kíni tí kò gbé ní tí ò yẹ kó gbé jáde tí kò gbé jáde ẹnu ò ní ré bá mi lẹ́sẹ̀ ẹnu máa tún tèmi ṣe ni mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ yín o látara olódù ọmọ àrè ọba tó ní àṣẹ òun ni mo fi dúpẹ́ lọ́wọ́ yín wọ́n ní láàárín ẹgbẹgbẹ̀rún obì ọ̀tọ̀ láyọ̀ tó fún sí ọ̀tọ̀ báyìí lẹ́yọ̀ tó fún àmì sí mo dúpẹ́ o ẹ ṣeun gbogbo àwa tá wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí oníkálùkù this is not a thing tẹ́ máa sọ pé ẹ fẹ́ fi cruise ẹ fẹ́ fi ṣe monetization because it's more than what you can see. It's beyond all this rubbish tí gbogbo yín tẹ́ ń sọ nípa Ìyá Tadéníkáwò. It's more than the nonsense you've been saying about Oríyọmí Hamzat. Ẹni ìjà òde bá ló ń pèrè lọ́kùnrin o. Ẹ jẹ́ ká máa ṣọ́ra wa. Ọlọ́run ọba kó lè ṣọ́. Tọ́lọ́ bá dẹ̀ wá ṣọ́ wa. Ká má sọ pé torí pa ti di fọ́lọ́run ṣọ́. Ó wá lọ bọ́ sójú títì. Ó ní kí mọ́tò gòrí ẹ̀ kọjá. Ìfún ẹ ló máa gbẹnu ẹ̀ jáde. Gbogbo nǹkan lèèyàn fi ń ṣe monetization lèèyàn fi ń pawó lórí media. Àwọn ọ̀rọ̀ kan wà tó gbọ́dọ̀ dá sí débi pé ó máa sọ pé ó fẹ́ fi pawó. Wàá máa jábọ̀ wàá máa jábọ̀ wàá máa jábọ̀ ìwọ ṣé tiẹ̀ ìtò wà nú ara ẹ kò tí ì tó ẹlẹ́rù. Ọ̀rọ̀ ni mo yá gbogbo wa mi ì bú ẹni kankan. Mo yá wa létí ọ̀rọ̀ ni o mi ì bú ẹni kankan. Ẹ jẹ́ kémi àti yín ká lọ sí mẹ́dọ̀. Gbogbo nǹkan lèèyàn fi ń pawó. Èmi ọmọ Tádé ṣe owó tí mo bá pa àpamọ́wọ́ ajé àtàjèrè ọjà ni àjẹmọ́nú ló máa jẹ́ fún mi but bíi tẹ́lẹ̀ yìí kọ́. Ire o ire kàǹkà ire kàbìtì ó dìgbà kan náà.